mo rí pé ó ti ń generate àwọn unnecessary controversy kan tí ò fi bí kọ́kọ́ kàn mí tí n bá ṣe ń tọ̀ mo reason tí mo ṣe ń tọ̀. ẹ̀yin èèyàn wa wàhálà ti ṣẹlẹ̀ báyìí wàhálà ti ṣẹlẹ̀ o arábìnrin yìí ó ti jáde o ó ti wá sọ̀rọ̀ wípé wọ́n ní wípé òun ṣe ń tọ̀ sí èèyàn kan adẹ̀ ń sọ wípé ó dàbí pé Lizzy Anjorin ló ṣe ń tọ̀ sí ṣùgbọ́n arábìnrin yìí ó ti jáde o ó ti sọ̀rọ̀ wípé ń tọ̀ tóun ṣe onígò kan ẹnìkankan o ó ní òun ò dá sí ọ̀rọ̀ kankan tó wà lẹ́rìn anybody ó ní tó bá sí ẹnikẹ́ni tó bá ṣẹ̀ òun òun náà wà fún ẹni náà directly ni òun náà ò ní sápamọ́ sẹ́yìn ìka kan máa ṣe nǹkan kan ẹ̀yin èèyàn wa máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ó ti yá. ń tọ́ tí mo wá ṣe yẹn wá dàbí ẹni fọwọ́ tí kò náìvù papọ̀ mọ́ ń rìn lọ nígboro ẹ ti wá ẹ ti mú wájú ẹ ti mú mọ́tẹ̀ pàkọ́ ẹ ti ń dà á pọ̀ ẹ ti ń láwọn èèyàn kan náà ń bá wí èèyàn kan náà ń bá sọ̀rọ̀ èèyàn kan náà ń bá ṣe ẹ jọ nítorí tọlọ́hun níjọ́ wo lẹ rí mi ní ìdí rògbòdìyàn tí ó kàn mí tí n bá ní issue pẹ̀lú anybody máa wá fún onítọ̀hún directly sọ̀rọ̀ mi yìí whatever tí ò bá máa lọ because mo tún wá rí pé èèyàn kan tún wá mú ń tọ́ mi wọ́n tún mix yẹ wọ́n garnish yẹ wọ́n tún fi make headline lórí ọ̀rọ̀ tí ó kàn mí tí ò fi rí kankan like I'm less concerned but kí ló wá prompt reason tí mo ṣe ń ṣe fídíò yìí òun ni pé kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ má lọ wájú pọ̀ mọ́ ti papọ̀ because some people with private accounts wọ́n DM me wọ́n dẹ̀ make àwọn certain references kankan débi tí wọ́n involve ọmọ mi sugar okay you know to switch sorry about that mo wá rí i pé àwọn kan wọ́n tún ní effrontery count wọ́n wá make reference to have anything related or close to them for whatsoever reason. If I make a post on my page, as long as I am not referring to you directly, please do not assume my post is for you. Sometimes we just post stuff, to catch cruise or make fun or, and as a matter of fact, I made that post because of the song, Simolesi. And yes, of course, unto to you, my friends, my fans, my family. Tó jẹ́ wípé mo release orin láti on the 29. Gbogbo yín ń gbádùn orin yẹn. Orin, the title is Orí. Ẹ ń gbádùn ẹ̀. Ó ń sink sí Akínyẹmí ara yín. Ẹ dẹ̀ kọ̀. Ẹ lè support mi. Ẹ lè like. Ẹ lè repost. Ẹ tún lè mú orin náà kẹ́ fi ṣe reels. Àwítán ẹlẹ́ fẹ́ràn mi. Àwítán ẹlẹ́ like mi. Ẹ̀yin kan ẹ máa pe mọ́mì lágbájá. Ẹ máa pe my baby. Ẹ máa pe my kìnìkan. Ẹ lè mú orin mi kẹ́ fi dára. Ẹ lè mú orin orí kẹ́ fi dára. Uncle Muyiwa Adémọ́lá wọ́n ṣe orí rebet. Ẹ̀yin kan náà ẹ kọ̀. Ẹ tí bẹ̀rẹ̀ sí ní support àti bẹ̀rẹ̀ sí ní rí ṣe owó yín. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ gangan kò yé mi. Ń tọ́ fún yín. Tọ́ ẹ̀yin èèyàn wa ti gbọ́ gbogbo àlàyé tí DAYO AMUSA ó sọ nínú fídíò yìí
gbogbo àlàyé tí arábìnrin náà tí ó ṣe o. Nǹkan tí ẹ bá lérò nípa gbogbo nǹkan tí ó sọ, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí rẹ̀. Ó yá, ẹ jẹ́ ká pàdé ní comment section.